Gistlover ò jẹ́ kọ́mọ yẹn gbádùn marriage. In fact, marriage ti tèmi ló tún subtle life fún Regina nínú marriage. Gistlover ṣe ṣége fún Regina Daniels àti Nedi Nwoko. Lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀tá tó dàgbéyàwó yẹn rú lọ́mọ yẹn ń rí bí olólùfẹ́ lẹ́ni. You all need to be careful. You all need to be careful. Kò sẹ́ni tí ò ní rú Ìyábọ̀ Òjó. Ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni wípé torí àwájọ́ lórúkọ kò sẹ́ni tí ò ní Ìyábọ̀ Òjó níbi iṣẹ́, kò sẹ́ni tí ò ní Ìyábọ̀ Òjó nínú ìgbéyàwó ẹ̀. Ṣé rí wèrè ẹ rí pé Ìyábọ̀ Òjó ẹ wò ó ní why are you talking about Regina? I thought you said you don't ẹ wò ṣe ti rí Ìyábọ̀ Òjó nìyẹn. Ó mọ̀ pé mo ti mú òun pa. Ó mọ̀ pé mo ti mú òun pa. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti sọ̀rọ̀ ó ní wípé Gistlover àti Ìyábọ̀ Òjó ò jẹ́ kí Regina Daniel kí wọ́n gbádùn ìgbéyàwó wọn. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé Regina Daniel èèyàn tó fi yẹ kó fi ṣe ọ̀tá ló fi ń ṣe ọ̀rẹ́ ìyẹn Ìyábọ̀ Òjó. Ó ní ọ̀tá rẹ̀ ni Ìyábọ̀ Òjó jẹ́. Ó ní instead tí ó fi ń fi Ìyábọ̀ Òjó ṣe ọ̀rẹ́ ó ní ọ̀tá rẹ̀ ló yẹ kí ó fi ṣe. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ fídíò náà. Ìyábọ̀ Òjó ni this matron Ìyábọ̀ Òjó ni Ìyábọ̀ Òjó ti pé mo mú un lọ́wọ́ báyìí. Ọ̀tá ẹni tó da ìgbéyàwó ọmọ yẹn tó da ìgbéyàwó rẹ̀ jẹ́ òun ní ọmọ yẹn rí bí ẹni gidi lẹ́nu. Gistlover blocked that innocent girl. Inú Ìyábọ̀ Òjó ò dùn sí ìgbéyàwó rẹ̀. Apart from the fact that Ìyábọ̀ Òjó is jobless, Ìyábọ̀ Òjó is the under Gistlover. She blocked hell out of Regina and that Baba Nedi Nwoko. They blocked the mother. They were abusing the mother. You will see that since Ìyábọ̀ Òjó's daughter has carried her left leg go Tanzania, they have been comparing Ìyábọ̀ Òjó's dead glory daughter with Regina for that sake as a mother. To ba ma gba ló bá gbà. Ẹ hold her down ni. Ó lè túká nínú ilé bọ̀ ẹ ní jẹ́ kó túká déta. Ìyábọ̀ Òjó has always wanted Regina's soft life for her daughter mi ní white. Kò ní yà yín lẹ́nu lọ́la tẹ́ bá gbọ́ pé bàbá Nedi ń fẹ́ ọmọ Ìyábọ̀. Ó máa shock yín. Ó máa shock yín tẹ́ bá máa gbọ́ pé ní ọ̀la ẹ bẹ̀rẹ̀ sí rí ọmọ Ìyábọ̀ Òjó lọ́dọ̀ Nedi. Ẹ kọ́lẹ̀ ẹ forúkọ mi sí. Tí ọwọ́ Ìyábọ̀ Òjó bá mọ́ nínú wedding Regina àti Nedi, an average àgbàlagbà tó bá jó lórúkọ ẹ tó lọ comment sọ́dọ̀ ọkọ ẹ tó lọ comment sọ́dọ̀ ìyàwó, be watching them from afar and pray for the family. Ìyábọ̀ ó ti ṣe theory lọ́ndà Gistlover, practical ẹni tó ń fa account ẹ̀ ṣe kiri rẹ̀. Torí pé ọkọ ọmọ ẹ̀ kò lè padà sí Tanzania mọ́ and Ìyábọ̀ Òjó needed money. So in likes of Regina Daniels' marriage must crash for her to plot her daughter there to be getting money. Write it down. When one artist